ẹ kú àjálẹ́ àkótán ìròyìn rèé láti ìkànnì Adamimogo 107.7 Ìdó Èkìtì Ògúnlékè Samuel ní oníròyìn lálẹ́ yìí. ẹgbẹ́ àwọn dókítà lórílẹ̀‐èdè Nàìjíríà èyún NARD gbóṣùbà fún gómìnà Oyèbámíjì fún sísan owó àjẹmọ́nú wọn. ìgbìmọ̀ ilé aṣòfin àgbà bẹnu àtẹ́lu àkọlù sí àwọn sọ́jà ní Abia. láti ilẹ̀ òkèèrè ẹgbẹ́ ANC ní South Africa pàdánù ibùjókòó tó pọ̀ fún ìgbà àkọ́kọ́ láti 30 ọdún sẹ́yìn. ẹ ṣé tẹ́ ń darapọ̀ mọ́ wa àkótán ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. ẹgbẹ́ àwọn dókítà ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí the Nigeria Association of Resident Doctors NARD iná ni wọ́n ti gbóṣùbàràbàǹdẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbámíjì fún bí ó ti jẹ́ pé òun ni gómìnà àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí yóò san owó àjẹmọ́nú eléyìí tó ní í ṣe pẹ̀lú ewu tó dìrọ̀ mọ́ iṣẹ́ wọn tí ó sì tún ṣe bẹ́ẹ̀ tí ó tún san owó oṣù eléyìí tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ṣe àfikún rẹ̀ fún àwọn dókítà. ẹgbẹ́ ọ̀hún nínú lẹ́tà eléyìí tí wọ́n fi léde eléyìí tí ẹni tí ó jẹ́ ààrẹ wọn dókítà Délé Ọláìtàn àti dókítà Anaduaka Obinna tí wọ́n bu ọwọ́ lù lónìí náà ni ó sọ pé sísan owó àjẹmọ́nú tí ó rọ̀ mọ́ ewu tí ó ní ṣe pẹ̀lú iṣẹ́ wọn ọ̀hún àti àfikún owó oṣù àwọn dókítà náà ni yóò jẹ́ kóríyá fún àwọn dókítà ọ̀hún tí yóò sì mú kí wọ́n tẹ̀ pẹ̀lẹ́ mọ́ iṣẹ́ wọn. NARD náà ni ó tún ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìdúpẹ́ iná ni wọ́n sọ pé gómìnà Abíọ́dún iná ni yóò jẹ́ ìṣèjọba ẹlẹ́ẹ̀kejì ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí eléyìí tí yóò san owó àjẹmọ́nú tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ṣẹ́ nínú ẹ̀ka eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ìlera lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ náà ni ó ti rọ ẹgbẹ́ àkójọpọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé kí ó yí ìpinnu rẹ̀ padà lórí ìpinnu eléyìí tí ó ṣe láti gùnlé ìyanṣẹ́lódì ní ọjọ́ ajé ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2024 ẹni tí ó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ tí ó ń lọ àti ìtanijí ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyàn Idris Mohammed lẹ́ni tí ó fi ọ̀rọ̀ ọ̀hún léde nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò iná ni ó tẹ̀wájú pé ìfẹ́ àwọn aráàlú iná ni kí ẹ̀ka eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ náà ni kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbajúmọ̀ tí ó sì rọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ro ti àwọn aráàlú nítorí pé ohun tó kàn iná ni pé kí wọn ó tẹ̀síwájú nínú àpérò àti ìdúnàdúrà wọn kì í ṣe ìyanṣẹ́lódì bí ẹ kò bá gbàgbé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ iná ni wọ́n kéde ìyanṣẹ́lódì aláìní gbèdéke lélẹ́yìí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2024 tí a wà nínú rẹ̀ yìí látàrí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti kọ̀ láti ṣe àfikún owó oṣù eléyìí tí ó kéré jùlọ eléyìí tí wọ́n ní wọn yóò gbé sí 60,000 náírà èyún 60,000 naira. lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ ọ̀hún náà ẹni tí ó jẹ́ adarí àgbà fún ẹgbẹ́ àwọn tí ó ń pèsè ohun ní orílẹ̀-èdè wa Nàìjíríà the Manufacturers Association of Nigeria MAN Ṣẹ́gun Àjàyí Kadir náà ni ó ti rọ ẹgbẹ́ àpapọ̀ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wípé kí wọ́n ṣe àpérò lórí ìpinnu wọn láti gùnlé ìyanṣẹ́lódì ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà láti ọjọ́ ajé ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2024 yìí pàápàá jùlọ lórí ọ̀rọ̀ owó oṣù tí ó kéré jùlọ bí ẹ kò bá gbàgbé ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti yọra rẹ̀ kúrò nínú ìdúnàdúrà eléyìí tí ó sì kọ àwọn
owó eléyìí tí ìjọba àpapọ̀ fi ń lọ pàápàá jùlọ eléyìí tí ìjọba àpapọ̀ ṣẹ̀ṣẹ̀ gbé jáde tí í ṣe ẹgbẹ̀rún lọ́nà 60 náírà eléyìí tí wọ́n sì takú wípé ẹgbẹ̀rún lọ́nà 7,500 náírà yóò 497,000 náírà iná ni owó oṣù tí ó kéré jùlọ tí àwọn ń béèrè fún. Àjàyí Kadir iná ni ó fi ọ̀rọ̀ ọ̀hún lédè lẹ́ni tí ó sọ yìí pé àwọn òṣìṣẹ́ ní ẹ̀ka aládàáni iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún rọ ìjọba pàápàá jùlọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ wípé kí wọ́n ó má ṣe bẹ́ẹ̀ kí wọ́n ó má jàmí lórí ìdúnàdúrà ọ̀hún kí wọ́n ó sì má kéde ìyanṣẹ́lódì bí tí wù kó mọ̀ nítorí pé eléyìí kò lè mú ìrànlọ́wọ́ dé bá ọ̀rọ̀ ọ̀hún. Ẹni tí ó jẹ́ gbajúgbajà oníròyìn tí ó sì jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ìlú olóyè Dayọ̀ Fákúnadé iná ni ó ti ṣe àpèjúwe ìṣèjọba àwarawa eléyìí tí ó po olúkúrúmuṣu ní orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tí ó ní ṣe pẹ̀lú àwọn olóṣèlú wa tí ó sì jẹ́ pé ìmọ̀ tara ẹni nìkan wọn náà ló ṣokùnfà rẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ètò wa kan eléyìí tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ àwọn aráàlú follow up ní ìkànnì Adamimogo 107.7Fm olóyè Fákúnadé iná ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣàpèjúwe ọdún 25 eléyìí tí ìṣèjọba àwarawa ti wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí eléyìí tí ó yẹ kí ó ṣe bẹ́ẹ̀ kí ó wojú rí lẹ́ni tí ó fi kún wípé àwọn ọ̀dọ́bìnrin àti ọ̀dọ́kùnrin eléyìí tí wọ́n ń ṣe ìjọba látẹ̀yìnwá náà ni wọ́n ní ẹ̀mí ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́kàn ṣùgbọ́n tí ọ̀rọ̀ ọ̀hún tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti di òmíì báyìí. Tí a bá padà dé ìgbìmọ̀ ilé aṣòfin àgbà bẹnu àtẹ́lu àkọlù sí àwọn sọ́jà eléyìí tí ó wáyé ní Abia. Láti ilẹ̀ òkèèrè ẹgbẹ́ òṣèlú ANC ní South Africa pàdánù ibùjókòó eléyìí tí ó pọ̀ jùlọ fún ìgbà àkọ́kọ́ láti 30 ọdún sẹ́yìn. Ẹ má yí kúrò níbẹ̀ à ń padà bọ̀. Èrò ọjà olówó. Ẹ káàbọ̀ padà adúpẹ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa àkótán ìròyìn ń tẹ̀ síwájú. Ìgbìmọ̀ tí ó ń rí sí ọ̀rọ̀ iléeṣẹ́ ológun orílẹ̀ ní ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà èyíùn àwọn sẹ́nítọ̀ nílẹ̀ yìí náà ni ó ti bẹnu àtẹ́lu àkọlù sí ikọ̀ ológun orílẹ̀ eléyìí tí ó wáyé ní oríta Obikabia èyíùn ní Aba ní ìpínlẹ̀ Abia ní 30 oṣù karùn-ún ọdún 2024 lákòókò ìgbà tí wọ́n ń ṣe ayẹyẹ ìrántí ilẹ̀ Biafra gẹ́gẹ́ bí ìfiléde láti ọ̀dọ̀ adarí ẹ̀ka ìròyìn èyàn ajagun àgbà Edward Buba náà ni ó sọ pé àkọlù ọ̀hún ló wáyé láti ọwọ́ ikọ̀ agbésùmọ̀mí IPOB àti ESN lélẹ́yìí tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀ rárá. Ó ṣàlàyé wípé àkọlù ọ̀hún náà ló mú kí wọ́n pàdánù àwọn 5 nínú ikọ̀ iléeṣẹ́ ológun. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìfiléde ọ̀hún lélẹ́yìí tí ẹni tí ó jẹ́ alága ìgbìmọ̀ ilé ọ̀hún sẹ́nitọ́ Abdulaziz Yaradua tí ó ṣe bẹ́ẹ̀ tí ó buwọ́lù ìgbìmọ̀ ọ̀hún náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó sọ̀rọ̀ wípé àkọlù ọ̀hún náà ni ó dúkookò mọ́ àlàáfíà tí ó sì ń dúkookò mọ́ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Láti ilẹ̀ òkèèrè ẹgbẹ́ òṣèlú African National Congress ANC náà ni ó ti pàdánù ibùjókòó eléyìí tí ó pọ̀ jùlọ fún ìgbà àkọ́kọ́ láti nǹkan bíi 30 ọdún sẹ́yìn ní orílẹ̀-èdè ọ̀hún eléyìí tí ó sì jẹ́ pé wọ́n ti wà ní ipò ọ̀hún láti ìgbà náà pẹ̀lú bí ó ti jẹ́ pé ìdá 18 ìyún 98% ìbò eléyìí tí wọ́n ti kà láti ọjọ́ àlárúbà. Ẹni tí ó jẹ́ ààrẹ ilẹ̀ ọ̀hún Cyril Ramaphosa ti ẹgbẹ́ òṣèlú ANC iná ni kò ní kọjá ìdá 40.15 ìyún 40.15% lélẹ́yìí tí ó sì jẹ́ pé èyí ti já wálẹ̀
kúrò ní ìdá 67.5% 57.5% eléyìí tí wọ́n fi jáwé olúborí lọ́dún 2019. ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni ó ṣe bẹ́ẹ̀ tí yóò mú kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí ó máa wá alájọ ṣiṣẹ́pọ̀ eléyìí tí irú rẹ̀ sì ti wáyé kẹ́yìn láti ọdún 1994 nígbà tí ẹni tí ó jẹ́ adarí wọn nígbà náà Nelson Mandela tí ó gbàjọba kúrò lọ́wọ́ àwọn péréte tí wọ́n ń darí orílẹ̀-èdè ọ̀hún tí ó sì gbé di alágbádá. láti ẹ̀ka eré ìdárayá ẹni tí ó di àárín gbùngbùn mú fún ikọ̀ FUAM àti ikọ̀ Super Eagles ti orílẹ̀-èdè wa Nàìjíríà Alex Iwobi náà ni ó ti ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tí ó sọ pé òun kò kábàámọ̀ wípé òun yan orílẹ̀-èdè wa Nàìjíríà láàyò dípò orílẹ̀-èdè England nígbà tí ó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lásìkò ìgbà tí wọ́n ń takòtò ìbéèrè sí ìyíhùn ní London. Iwobi náà ni ó sọ wípé òun ṣe bẹ́ẹ̀ òun bọ̀wọ̀ fún orílẹ̀-èdè England ṣùgbọ́n tí òun fẹ́ràn orílẹ̀-èdè wa Nàìjíríà. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ní pápá ìgbábọ́ọ̀lù ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n fi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni wọ́n sọ di bí ọdún àṣeyẹ lélẹ́yìí tí orí òun sì máa ń wù ní gbogbo ìgbà tí òun bá ṣe bẹ́ẹ̀ tí òun bá wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà. àkótán ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ṣùgbọ́n kí a tó dáni dúró wọ̀nyí náà ni àwọn kókó tó jẹyọ nínú ìròyìn. àmúwá sí etí ìgbọ̀yìn pé ẹgbẹ́ àwọn dókítà lórílẹ̀‐èdè Nàìjíríà NARD náà ni ó ti gbóṣùbà àràbàǹdẹ̀ fún Oyèbámíjì fún sísan owó oṣù àjẹmọ́nú eléyìí tó ní ṣe pẹ̀lú ewu tó dìrọ̀ mọ́ iṣẹ́ wọn. a tún fi tó yín létí pé ìgbìmọ̀ ilé aṣòfin àgbà eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn iléeṣẹ́ ológun orí ilẹ̀ náà ni ó ti bẹnu àtẹ́lu àkọlù sí àwọn sọ́jà eléyìí tí àkọlù ọ̀hún wáyé ní Abia. láti ilẹ̀ òkèèrè náà ni àmúwá sí etí ìgbọ̀yìn pé ẹgbẹ́ ANC ní South Africa pàdánù ibùjókòó tó pọ̀ fún ìgbà àkọ́kọ́ láti 30 ọdún sẹ́yìn. àkótán ìròyìn fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ ǹjẹ́ lórúkọ olóòtú ìròyìn Michael Jackson àti Ọ̀làdòyìn Ayébùsì tí ó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún pẹ̀lú gbogbo àwọn akẹgbẹ́ mi tó kù ńlẹ̀mí Ògúnlékè Samuel dágbére fún yín pé kí a fi ayọ̀ ṣe òpin ọ̀sẹ̀ ó dàárọ̀ o. Adamimogo radio station.